kúrọ̀lẹ́ gbogbo ojú tó ń wò mí nílé pátápátá, ṣàlàáfíà ni mo bá yín. Ọlọ́run mi ọba òkè kò ní jẹ́ kí kòró dá àlàáfíà mi àti yín wò ó. Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ ọmọ Adétọ̀nà. Èmi lọmọ mẹ́fún ànọ́ra, ọmọ ọba Yínlé, ọmọ ọba wọ̀rọ̀ Ìjẹ̀ṣà, ọmọ ọlọ́jà Kàyínà kásì mọ́tọ́ba, ọmọ ìwé Ìládó, bẹ́ẹ̀ ni ọmọ Èkìtì, Ìládó Èkìtì gangan. Mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá lédè mi. Ètò tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, láti máa dára wa lára yá, àti láti jẹ́ kí àwọn èwe ìwòyí kí wọ́n mọ adùn, ìwúlò àti pàtàkì tó wà nínú kíkọ́ àti sísọ èdè Yorùbá. Mo máa ń fi gbogbo ọjọ́ ètò yìí fi rọ àwọn òbí wa wípé kí wọ́n dákun, wọ́n dábọ̀, kí wọ́n máa sọ Yorùbá sí àwọn ìwé wa. Nítorí ọ̀pọ̀ ìwé òde òní ni wọn kò lè sọ Yorùbá níbi tí wọ́n ka Yorùbá tí wọ́n bá rí ní inú ìwé. Èyí sì kù díẹ̀ káàtó, nítorí tí wọ́n bá bára wọn ní àárín ẹ̀yà mìíràn, ìtìjú ńlá ni yóò jẹ́ fún wọn tí wọn kò bá lè sọ èdè ìlú wọn. Àǹfààní rẹpẹtẹ ló sì wà nínú kí àwọn ìwé wa kí wọ́n gbọ́ Yorùbá wọn, kí wọ́n dẹ̀ lè sọ, kí wọ́n lè kà á. Ó ṣe ìwúlò fún wọn púpọ̀ púpọ̀. Nílànà ẹ̀kọ́ wọn ó ṣe ìwúlò fún wọn. Nítorí ọ̀pọ̀ àwọn ìwé wọ̀nyí àti àwọn ọmọ Yorùbá òde òní ni wọn kò lè ka Gẹ̀ẹ́sì kan ó yé wọn yékéyéké. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wípé àyálò èdè lásán ni èdè Gẹ̀ẹ́sì jẹ́. Kò sí ṣe dandan kí a mọ̀. Tí a bá lè mọ èdè Yorùbá dáadáa, tí a lè kọ́, tí a sì lè kà á, tí a bá ṣe alábàápàdé nǹkan kan ní èdè Gẹ̀ẹ́sì tí kò yé wa, tí a wá karú ohun bẹ́ẹ̀ ní èdè Yorùbá, ó dá mi lójú wípé a fi ìmọ̀ Yorùbá yìí a fi gbé ti Gẹ̀ẹ́sì tá a kà. Méjèèjì a ṣe rẹ́gírẹ́gí, a sì yé wa dáadáa. Àwọn àǹfààní tó wà nínú sísọ èdè Yorùbá nìyẹn o. Ó pọ̀ lọ yanturu, èyí tá a máa mẹ́nubà lórí ètò lónìí nìyẹn, nítorí a ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí a fẹ́ sọ lórí ètò lónìí. Lórí ètò lónìí, a máa bára wa sọ ìtumọ̀ àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọjọ́ 7 ló wà nínú ọ̀sẹ̀, èyí tá a ṣe fídíò rẹ̀ níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Lónìí a fẹ́ sọ ìtumọ̀ àwọn ọjọ́ yìí fún wa. Ọjọ́ àkọ́kọ́ ọjọ́ inú ọ̀sẹ̀ ni ọjọ́ àìkú, èyí táwọn onígẹ̀ẹ́sì ń pè ní ọjọ́ Sunday. Ìtumọ̀ ọjọ́ àìkú yìí ni ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀, ọjọ́ ìsinmi àti ọjọ́ àìkú, ọjọ́ tí ikú ré èmi àti yín kọjá. Ọjọ́ ìsinmi ni ọjọ́ yìí, ọjọ́ tí a yọ kalẹ̀ láti fi sinmi gbogbo iṣẹ́ tí a bá ti ṣe ní àtẹ̀yìnwá, gbogbo làálàá kòókòó wa tí a ti ṣe látẹ̀yìnwá. Ọjọ́ yìí ni a yọ kalẹ̀ láti fi sinmi. Ọjọ́ yìí tún jẹ́ ọjọ́ tí a ó tún máa fi ṣe ìpalẹ̀mọ́ iṣẹ́ tó wà ní iwájú. Mo fẹ́ rọ ẹ̀yin ìyá mi, bàbá mi nílé wípé gẹ́gẹ́ bí ìtumọ̀ ọjọ́ yìí, mo fẹ́ kí ẹ yọ ọjọ́ yìí sílẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi. Nítorí Yorùbá ní ara ń fẹ̀sìn mi o. Ẹ jẹ́ kí a yọ ọjọ́ yìí sílẹ̀, ká fi bá àwọn aya wa ṣeré nílé, ká fi bá àwọn ọmọ wa ṣeré, káwọn ẹbí wa kí wọ́n rójú wa nílẹ̀. Ká ọjọ́ yìí sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi, gẹ́gẹ́ bí ìtumọ̀ rẹ̀. A ò ní kú rèwerèwe o, ọmọ wa ò ní kú rèwerèwe, a ò ní kú dọmọnù, a ò ní kú dọkọnù, orí olórí kò ní gbàṣẹ wa ṣe. Ọjọ́ kejì ọjọ́ inú ọ̀sẹ̀ ni ọjọ́ Ajé. Bẹ́ẹ̀ ni ọjọ́ Ajé tí olóyìnbó ń pè ní ọjọ́ Monday. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ ọrọ̀, ọjọ́ owó, ọjọ́ àìsìkí. Ọjọ́ yìí ni ọjọ́ tí Yorùbá mú ní gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ ọjọ́ iṣẹ́. Àbárẹ̀ tó fẹ́ dánwò lẹ̀ àbí iṣẹ́. Ọjọ́ yìí ni wọ́n máa fi ń ṣe ọjọ́ àkọ́kọ́ tí wọ́n máa fi ń bẹ̀rẹ̀ iṣẹ́, nítorí ọjọ́ Ajé la pè é, ọjọ́ ọrọ̀ la pè é. Gbogbo òwò tí a bá fi bẹ̀rẹ̀
ní ọjọ́ yìí gbogbo rẹ̀ pátápátá ni ajé ó bù jẹun. A ó rajé jẹ, a ó rajé mu, ajé àfilé mi àti ń ṣe bùgbé lágbára aláwòrán bí. Ọjọ́ kẹta ọjọ́ ní ọ̀sẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ ìṣẹ́gun, ìtumọ̀ ọjọ́ yìí ni ọjọ́ tí a ṣẹ́gun ọ̀tá, ọjọ́ tí a borí ọ̀tá gbogbo agbára ibi òkùnkùn, ọjọ́ yìí ni àtẹ̀rí wa bọ̀. Bẹ́ẹ̀ni, Yorùbá ní tó bá fẹ́ ṣe iṣẹ́ ńlá àbí a fẹ́ bẹ̀rẹ̀ ìrìnàjò ńlá kan ní ọjọ́ ayé wa, á dá ká fi ìbẹ̀rẹ̀ sí ọjọ́ ìṣẹ́gun yìí, nítorí ìṣẹ́gun ni ọjọ́ tí a ó ṣẹ́gun ọ̀tá ni, ọjọ́ tí gbogbo làálàá wa kòókòó wa tá bá fi bẹ̀rẹ̀ ní ọjọ́ yìí á yọrí sí rere, nítorí ìṣẹ́gun ni. A ó ṣẹ́gun ọ̀tá o, ọ̀tá ilé, ọ̀tá òde, amọ́niṣe ni, àfàìmọ́niṣe ni, aṣenibánidárò, ọ̀tá ibi iṣẹ́, gbogbo ọ̀tá tó ní ìṣubú wa lòún dúró dè, gbogbo wọn báyìí ni a ó ṣẹ́gun wọn, a ó tẹ̀rí wọn bọ̀ lágbára aláwòrán bí. Ọjọ́ kẹrin ọjọ́ inú ọ̀sẹ̀ òun ni ọjọ́rú. Ọjọ́ yìí lágbára púpọ̀. Ọjọ́ yìí ni ọjọ́ tí rúdurùdu tó wáyé, ọjọ́ tí dààmú làálàá. Yorùbá ní ọjọ́ yìí ló wáyé wá o. Ọjọ́ yìí ni a fi ń tọrọ lọ́dọ̀ Elédùmarè kí apá ọ̀tá kó má kà wá, nítorí ayé mi àti yín kò ní rí rúdurùdu, ọ̀nà wo ní rúdurùdu o. Yorùbá ní ọjọ́ yìí ní rúdurùdu wáyé wá. Ọjọ́ karùn-ún ọjọ́ inú ọ̀sẹ̀ òun ni ọjọ́bọ̀, tí àwọn olóyìnbó ń pè ní ọjọ́ Thursday. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ pàtàkì kan nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọjọ́ pàtàkì ni ọjọ́bọ̀ yìí jẹ́, nítorí ọjọ́ tí ire wáyé wá ni, ọjọ́ tí ìdùnnú tó wáyé wá ni, ọjọ́ tí àwọn orúkọ ọjọ́ inú ọ̀sẹ̀ tí à ń sọ ìtumọ̀ rẹ̀ fún yín lọ́jọ́ tòní yìí, ọjọ́ yìí ni orúkọ àwọn ọjọ́ yìí tó bọ̀ wá sáyé. Ọjọ́ yìí ni Yorùbá gbàgbọ́ wípé àwọn òkú ọ̀run wa, wọ́n ní ọjọ́ yìí kan ni wọ́n máa ń wá lé láti wá bẹ àwọn ará ilé wò. Ọjọ́ yìí ṣe pàtàkì. Yorùbá ní ohun tó ń ṣe ní ọjọ́ yìí tí wọ́n pè ní ọdún ọjọ́bọ̀. Bẹ́ẹ̀ ni ọjọ́ sí rí wá ni wọ́n gbà ládùúrà lónìí ni wípé ire owó, ire ọmọ, ire àlàáfíà, ẹ̀mí gígùn tó ń wà ní àti yín bọ̀ yóò bá wa nílé o. A ò ní wà nílé lọ́jọ́ tẹ́bí bá ń palé, a ò ní rìn lọ́nà lọ́jọ́ tí ebi bá ń pọ̀nà. Gbogbo ohun tí à ń tọrọ lọ́dọ̀ Elédùmarè, gbogbo rẹ̀ pátápátá ni yóò wá wá sílé. Ọjọ́ kẹfà ọjọ́ inú ọ̀sẹ̀ ni ọjọ́ ẹtì. Yorùbá ní ọjọ́ ẹtì yìí jẹ́ ọjọ́ ìsún nǹkan síwájú. Yorùbá ní gbogbo ọjọ́ yìí, ohun tí a bá fẹ́ ṣe ní ọjọ́ yìí ká gbìyànjú láti yẹ̀ sí ọjọ́ mìíràn kẹ́tì má bàa bà á. Èmi mọ̀ dájú wípé àdúrà ló kápò ohun. Bí a bá fi àdúrà síwájú ọjọ́ yìí, ó dá mi lójú wípé ẹtì ò ní bọ̀rọ̀ wá, a ò ní ṣàṣetì, ire wa yóò ṣojú ẹ̀mí wa, àṣeyọrí báyìí òun la ó máa ṣe. Ìtumọ̀ ọjọ́ ẹtì nìyẹn o, ọjọ́ ìsún nǹkan síwájú. Ọjọ́ keje ọjọ́ inú ọ̀sẹ̀ yìí tí ń ṣe ọjọ́ keje, òun ni ọjọ́ àbámẹ́ta. Èyí fẹ́ fara pẹ́ ọjọ́ ẹtì, bẹ́ẹ̀ ni ó fẹ́ fara pẹ́ ọjọ́ ẹtì. Yorùbá gbàgbọ́ wípé ohun tí a bá ṣe lọ́jọ́ yìí ó ṣeéṣe kí rẹ̀ ó tún máa wáyé. Ìdílé yìí tí Yorùbá ò ṣe ń sin òkú ní ọjọ́ àbámẹ́ta àfi òkú arúgbó. Òun ló tún ṣokùnfà ìdí tí Yorùbá fi máa ń ṣe ìyàwó ní ọjọ́ àbámẹ́ta yìí. Bẹ́ẹ̀ ni ọjọ́ àbámẹ́ta yìí, wọ́n ní ọjọ́ yìí ní tí a bá ṣe lọ́jọ́ yìí a máa wáyé sí. Ìyàwó la máa ń sábà ṣe lọ́jọ́ yìí lóòótọ́, nítorí gbogbo alágbàdúrà wípé irú rẹ báyìí ni kó máa wọlé tọ̀ gbogbo wa wá o. Yorùbá tún wá ní mẹ́ta mẹ́ta òun nílé ayé. Wọ́n ní àárọ̀, ọ̀sán àti
àti alẹ́. Èmi wá ń gbà á ládùúrà lónìí wípé mẹ́tẹ̀ẹ̀ta á sọ wá sówó, á sọ wá sọ́mọ, á sọ wá sí àìkú baálẹ̀ ọrọ̀. Bẹ́ẹ̀ ni a ò ní tọrọ jẹ, a ò ní tọrọ mú o, a ò ní wàkísà gbẹ̀yìn ayé wa. Ìtumọ̀ àwọn ọjọ́ méjèèje ta ní ilẹ̀ Yorùbá nìyí. Bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. A mú ìtumọ̀ yìí wá láti jẹ́ kí a mọ bí a ṣe máa fi àwọn ètò wa, ọjọ́ tí a máa fi sí, bá ṣe máa ṣe, àti láti mọ ohun tí a bá fi sí ọjọ́ yìí ká lè bá mọ ìtumọ̀ ọjọ́ tí a fi sí. Ìdí nìyí tí a fi mú ọjọ́ yìí wá fún wa lónìí. Mo lérò wípé ẹ kọ́ nǹkan méjì sí mẹ́ta ní ìtumọ̀ ọjọ́ inú ọ̀sẹ̀ tá a mú wá fún wa lónìí. Èso kejì tá a mú fún wa lónìí ni òwe. A mú òwe kan pàtàkì kan wá fún yín lónìí lórí ètò. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé òwe ni ẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Wọ́n ní tí ọ̀rọ̀ bá ta kókó, òwe ni a ó fi tú. Yorùbá dára púpọ̀ o. Yorùbá ò kì í fi gbogbo ẹnu bá wa sọ̀rọ̀. Wọ́n máa sá sí abẹ́ òwe. Ó wá kù sí ọlọ́gbọ́n ènìyàn lọ́wọ́ láti jẹ́ kó mọ ìtumọ̀ ohun tí Yorùbá ń sọ kan. Òun la ṣe máa mú òwe wá fún wa lórí ètò. A ó tún máa sọ ìtumọ̀ rẹ̀ fún wa. A kì í bá mọ̀, a lè rẹ́ni tí pa irú òwe yìí fún wa rí. Ká má mọ ìtumọ̀ ohun tí onítọ̀hún sọ. Òwe tá a mú wá fún wa lórí ètò lónìí ni a kì í bínú àtàn ká dalẹ̀ sígbẹ́. A kì í bínú àtàn ká dalẹ̀ sígbẹ́. Ǹjẹ́ kí ni ìtumọ̀ òwe yìí? Ìtumọ̀ òwe yìí tún ṣe nfa ìṣítí ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lónìí o. Ìtumọ̀ òwe yìí jẹ́ pé tàbárin tó bá pọ̀ òwe yìí fún wa rí, ìtumọ̀ tó ń sọ rèé. Wọ́n ní a kì í bínú àtàn ká dalẹ̀ sígbẹ́. Gbogbo wa la mọ ohun tí àtàn túmọ̀ sí, ibi tá à ń da ìdọ̀tí sí. Gbogbo wa la mọ ohun tí ìgbẹ́ sì túmọ̀ sí. A kì í wọ́n bínú àtàn, wọ́n gbé ilẹ̀ ká lọ dà sígbẹ́. Ó túmọ̀ sí wípé ká má sọrí wípé à ń bínú, ká má hùwà tí ó pa wá lára, àbí ká hùwà tí a ò ronú rẹ̀ ká tó ṣe é. Nítorí ìbínú ó máa ń bà nǹkan jẹ́ ni, a sì máa bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ìbínú ti bàjẹ́ tí kò ṣeé túnṣe mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ní ìbínú ti bàjẹ́ tí a padà wá ń gé ka àbámọ̀ jẹ. Ọlọ́run mi ò bá òkè kò ní jẹ́ kí èmi àti ń gé ka àbámọ̀ jẹ o. Òwe yìí ó ń pè wá ṣàkíyèsí ni o. Bẹ́ẹ̀ni, bí abárẹ́ni tó ń hùwà kan, àbí arẹ́ni tí ẹnìkan ṣẹ̀ tí wọ́n ń fìyà jẹ onítọ̀hún, àbárẹ́ni tó torí wípé wọ́n ṣe òun, àbí nǹkan kan ṣe òun, á máa hùwà ìdọ̀tí, á máa hùwà burúkú, á máa hùwà tó máa pa àwọn ènìyàn lára láì pé ara rẹ̀ gan ló ń pa lára. Yorùbá fi ń sọ wípé a kì í bínú àtàn ká dalẹ̀ sígbẹ́. Èyí ló mú ọ̀rọ̀ ìṣítí a fẹ́ bára wa sọ lónìí wá. Ìṣàkóso lórí ìbínú wa. Ìbínú jẹ́ ohun èrò gbígbà láti jà, láti hùwà tí tá bá wà ní ṣọ̀ṣọ́ ara wa tí a ò lè wò. Ṣùgbọ́n tínú bá ń bí wa lọ́wọ́, a ó hùwà náà bí ẹni wípé inú ò ní rọ̀ mọ́. Ọ̀pọ̀ ènìyàn ni wọn kò mọ bí wọ́n ṣe lè ṣalákòóso lórí ìbínú wọn, tí wọ́n sì ti gba pípa bíbínú yìí tí wọ́n ti bà kan jẹ́. Ọ̀pọ̀ èèyàn ló ti bára wọn lẹ́wọ̀n. Ọ̀pọ̀ èèyàn ló ti pa aya, ló ti pa ọkọ wọn lórí ìbínú. Ìbínú lágbára púpọ̀. Bẹ́ẹ̀ ni a sì wù mí tá bá tẹ́tí sétò yìí. A ó bára wa sọ ọ̀nà mẹ́rin tá a lè gbà láti ṣe àkóso lórí ìbínú wa, kí ìbínú wa má ṣe ṣàkóso lórí wa. Ọ̀nà àkọ́kọ́ tá a máa bára wa sọ lónìí ni wípé kí a kóra wa ní ìjánu tínú bá ń bí wa. Ká ronú kí a tó sọ̀rọ̀, ká gbìyànjú ká kóra wa ní ìjánu. Tínú bá ń bí wa, yálà ọmọ wa ló ṣẹ̀ wá,
yálà ọkọ wa àbí aya wa ló ṣẹ̀ wá, ẹ má bínú, àbí àwọn ará àdúgbò àbí níbi iṣẹ́ ni wọ́n ti ṣẹ̀ wá, yálà ọmọọṣẹ́ wa ni ó ṣẹ̀ wá. Mo fẹ́ bẹ̀ yín pé kẹ́ gbìyànjú láti kóra yín ní ìjánu, láti yọra láti sọ̀rọ̀, kí kẹ́ ní sùúrù, kẹ́ má sáré sọ̀rọ̀, nítorí pé tí ìbínú bá ń bí wa lọ́wọ́, a ó sọ̀rọ̀, a ò ní ṣìrọ̀ sọ̀rọ̀. Ẹ dẹ̀ mọ̀ wípé ẹyin lóhùn tó bá balẹ̀ tán yóò fọ́ká yánkanyánkan ni. Bẹ́ẹ̀ ni agbára wa gan kò ní ká mọ́, kò sì ní ṣe kó mọ́. Ìdí nìyí tí a fi ní àkọ́kọ́ láti ṣàkóso lórí ìbínú wa ni wípé kí a ronú, kí a tún sọ̀rọ̀, ká kóra wa ní ìjánu, ká má lọ sọ̀rọ̀ tí a ó gé ká àbámọ̀ jẹ tó bá yá. Ọ̀nà kejì tá tún lè kóra wa ní, tá tún lè fi ṣàkóso lórí ìbínú wa ni wípé kí a bá rí pé inú yẹn ń bí wa lọ́wọ́, ẹ jẹ́ ká wá eré ìdárayá kan láti ṣe. Ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe, bí eré ìdárayá tí olóyìnbó ń pè ní exercise ni mò ń sọ yìí. Yálà ká sáré díẹ̀ ni, àbí kí a jó, ká máa gbọ́ orin, ká máa jó, ká ṣàrí wípé a gbé ọkàn wá sí ọ̀nà ibòmíràn, kí a lè jẹ́ kí ìbínú yẹn kó rọ̀ lára wa. Nítorí tí a bá fẹ́ fi bí a ṣe ń bínú yìí ká fi hùwà, Ọlọ́run máa bá mi kò jẹ́ kí a ṣe wù. Ìdí nìyí tí inú bá ń bí wa lọ́wọ́, ká gbìyànjú láti wá nǹkan ṣe bí eré ìdárayá, àbí láti kúrò ní agbègbè ibi tí inú ti ń bí wa yẹn, àbí láti kúrò ní sàkání ibi tí ẹni tó ń dánú bí wa yẹn tó wà ní àsìkò yẹn, nítorí ìbínú kì í bí nǹkan rẹ̀. Ọ̀nà kejì nìyí tá tún lè fi ṣàkóso lórí ìbínú wa. Ọ̀nà kẹta tá tún lè fi ṣàkóso lórí ìbínú wa ni wípé tí a bá rí wípé ìbínú yìí ti lọlẹ̀ lára wa, kí a pẹnu tọ̀hún, kí a ṣàlàyé ohun tó bí wa nínú fún tí ọ̀nà kẹta nìyí tá lè fi ṣàkóso lórí ìbínú wa. Tá bá rí pé ara wa ti rò tán, tí ìbínú yìí ti ń kúrò lára wa, ẹ jẹ́ ká pe onítọ̀hún tó dánú bí wa yìí, ká ṣàlàyé ohun tí ó ń dùn wá fún onítọ̀hún gangan. Yálà ọmọ wa ni, aya wa ni, ọkọ wa ni, ará ibi iṣẹ́ wa ni, ọ̀rẹ́ wa ni. Ẹ má jẹ́ kí a sáré bínú kíákíá ní ohun tí wọ́n bá ṣe fún wa. Ẹ jẹ́ kí a ní sùúrù kí ìbínú náà lọlẹ̀ lára wa. Tó bá wá lọlẹ̀ lára wa tán, ká wá pe onítọ̀hún, ká ṣàlàyé ohun tó ṣe tó bí wa nínú. Ọ̀nà kẹta nìyí o tá lè fi ṣàkóso lórí ìbínú wa. Ọ̀nà kẹrin tá tún lè fi ṣàkóso lórí ìbínú wa ni wípé ká wá ojútùú sí ohun tó ń bí wa nínú gan. Ohun tó onítọ̀hún ṣe tó fi ń bí wa nínú, ojútùú wo gan la lè wá sí láti fi dákun ìwà yìí. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọmọ wa ló ń bí wa nínú, ọ̀nà wo gan la lè gbà láti rójútùú sí ohun tí ọmọ yìí ṣe tó fi ń bí yín nínú. Yálà ọkọ wa náà sì ni, àbí ìyàwó wa. Ẹ jẹ́ kí a gbìyànjú láti wá ojútùú àbí ọ̀nà àbáyọ sí ohun tó ń bí wa nínú yìí. Nítorí ká máa rántí ní pé ìbínú kì í tún nǹkan ṣe o, ó máa ń bà nǹkan jẹ́ ni. Tá bá rántí ọ̀rọ̀ yìí, a máa dẹ́kun ìbínú wa. Nítorí ọ̀pọ̀ èèyàn ló ti wà lẹ́wọ̀n lọ́jọ́ tòní, nítorí pé wọn ò lè ṣàkóso lórí ìbínú wọn. Ọ̀nà mẹ́rin tá máa sọ fún wa lórí ètò lónìí nìyí láti ṣàkóso lórí ìbínú wa. Mo lérò wípé ẹ kọ́ nǹkan 2 sí 3 lórí ohun tá bára wa sọ lónìí. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wa o. Ǹjẹ́ ta ni Yorùbá ń pè ní alágbára? Tó bá ní ẹni yìí alágbára ni, ta ni Yorùbá ń pè lálágbára? Kì í ṣe ẹni tó jẹ́ wípé ó lágbára, ó ní agbára o. Ẹni tó jẹ́ wípé ó lè ṣalákòóso lórí ìbínú ẹ̀. Alágbára ènìyàn tó lágbára, tó lówó lọ́wọ́ láti ṣe ohun kó wù, ṣùgbọ́n tó wá rí nǹkan bínú, tí kò lo ipò tó níyìí, tí kò lo agbára tó níyìí láti bá onítọ̀hún wí, tó ní sùúrù, tó yára gbọ́rọ̀,
tó yọ̀rọ̀ fèsì. Ó ní Yorùbá ń pè lálágbára o, kì í ṣe ẹni tó lágbára tó wá ní ẹni yìí ṣẹ̀ mí màá lọ pa, ẹni yìí ṣẹ̀ mí màá fowó jẹ níyà. Nǹkan ni wọ́n ń pè lálágbára o. Ẹni tó lè ṣalákòóso lórí ìbínú rẹ̀, ẹni tó rí nǹkan bínú, ohun tó yẹ kó bínú sí, ohun tó yẹ kó bara jẹ́ sí, tó yẹ kó balẹ̀ jẹ́ sí, ṣùgbọ́n tó ṣalákòóso lórí ẹ̀, tó pa á mọ́ra. Òun ni Yorùbá ń pè lálágbára o. Mo mọ̀ wípé kò rọrùn láti dákun ìbínú ara wa, láti má fi ìbínú ara wa hàn, ṣùgbọ́n màá rọ̀ yín wípé tí a bá ń bínú, ẹ jẹ́ kí a máa rántí wípé ìbínú ò kì í tún nǹkan ṣe, a máa ń ba nǹkan jẹ́ ni. A ò ní rí ju eléyìí lọ lórí ètò lónìí. Mo fẹ́ kí ẹ máa pàdé mi ní gbogbo ọjọ́ àbámẹ́ta ní dédé aago 4 sí aago 4:15 láàmú mú ètò Yorùbá lédè mi wá fún wa. Mo lérò wípé ẹ gbádùn ètò lónìí. Mo wá ń rọ̀ yín wípé kí ẹ bá mi ṣe alábàápín fídíò yìí, kí ẹ sì bá mi ṣe àfẹ́ràn rẹ̀ pẹ̀lú. Tí ẹ bá ní ohun tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ wa, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí ẹ̀rọ ayélujára ní abala Facebook lórí @Yorùbá ní èdè mi. Ẹ kàn sí wa lórí Twitter pẹ̀lú lórí @Yorùbá lédè mi àti lórí Instagram. Ẹ bá mi ṣe alábàápín fídíò yìí kí àwọn ọ̀rẹ́ yín, ará yín, ojúlùmọ̀ yín àti àwọn olólùfẹ́ yín kí wọ́n lè jàǹfààní ètò yìí. A ní rí jù báyìí lọ lọ́jọ́ tòní. Mo gbàdúrà wípé tó bá tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀, ìyẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa pàdé láyọ̀, a ó máa pàdé ní agbára ìdùnnú. A ò ní kú, a ò ní rìn lọ́jọ́ tí ebi bá ń pọ̀ nù. Gbogbo lílọ bíbọ̀ wa, Ọlọ́run mi ọba òkè a máa ṣọ́ wa. A ò ní kú sọ́nà bí èéfín. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ ọmọ Adétọ̀nà. Yorùbá lédè mi, Yorùbá òun làṣà mi. Ire o, ó dàbọ̀.